tó lábala kóòtù lọ́kọláya. Kóòtù tá a lọ lọ́sẹ̀ yìí nígbà tí arábìnrin kan tó gbé ọ̀rọ̀ ọkọ rẹ̀ wá sí kóòtù nílùú Ìbàdàn, ó ní kí wọ́n tú ìgbéyàwó òun àtọkọ òun ká. Ìdààmú àti ìbànújẹ́ ló jẹ́ nínú ayé òun. Ó lọ́kọ òun ti lè bínú jù tí ó sì bà gbogbo nǹkan jẹ́. Kò sí nǹkan tó rà fóun tí ò bàjẹ́. Èyí tó ń rà fúnra òun yóò bàjẹ́. Ọmọ 3 lòun bí fún o. Ọkùnrin 2, obìnrin 1. Ẹ wò kì í tọ́jú wọn. Bóun bá sì ti lóyún báyìí yóò sá kúrò nílé, kì í gbélé títí tóun fi máa bímọ. Kì í dá sóhun. Ọ̀dájú ọkùnrin ni. Ọlá apóhùn ò fẹ́ máa bímọ kiri, bóyá yóò yí padà ló ń ṣe ní sùúrù láti bí àwọn ọmọ tó ń bí. Kì í ṣe pé kò sówó lọ́wọ́ ẹ olúwa mi. Ó tẹ́ lọ́rùn kó ṣe fún àtàjù kó ṣe sí ilé lọ. Bí wọ́n bá ń ṣe ìnáwó nínú ẹbí tó ń fúnra àwọn tó ń jẹ́yàwó ẹ̀ kò ní wá. Tó bá sì wá kò ní ṣojúṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ ará àta ni tó ń ṣènáwó, kùkù kẹ̀kẹ́ ọkọ òun ló máa pọ̀ jù tó sì máa náwó nára. Ṣe eré yìí tó ṣe gbẹ̀yìn ní 2023 tó ń ṣe òkú ìyá òun. Ọkọ òun ó sọ pé kò sówó lọ́wọ́ òun, kò tún ṣe àjò. Aago 7 alẹ́ tí patí ti parí, táwọn ti jó tán wájú eléré lòun tó rọ́kọ òun. Bẹ́ẹ̀ gbogbo yẹn ló ń béèrè ọkọ òun ńkọ́. Kò sì sẹ́ni tó jẹ́ ọmọ ìyá òun tọkọ tàbí ìyàwó rẹ̀ ò sí níbẹ̀ tí wọ́n sì jọ wọ aṣọ kan náà. Ṣé wá gbọ́, aṣọ tó ń rà fọ́kọ òun kì í ṣe òun ló wọ̀ wá. Ó ní tailor disappoint òun gbà tó ń bí. Ọjọ́ kejì lòun rí aṣọ náà nínú mọ́tò ẹ̀. Wọ́n ti rán, kò kàn wọ̀ ni. Aṣọ tó wọ̀ wá òun ò rí lọ́rùn ẹ̀ rí nínú ilé. Ìgbà tóun wá ń yẹ fóònù wò lòun rí ọmọbìnrin àlè rẹ̀ kan tọ́rọ̀ rẹ̀ ti máa ń dájà sílẹ̀ nínú ilé tẹ́lẹ̀, tó fi àwọn fídíò birthday rẹ̀ tó bọ́ sí ọjọ́ tóun ń sìnkú ìyá òun tó fi sórí afẹ́fẹ́ fóònù. Òun sì rọ́kọ òun níbẹ̀ níbi tó ti ń jó. Bí wọ́n ṣe ń ṣe yàlà ní à ń ṣe yòlò. Aṣọ tí wọ́n mú ń bẹ̀ ló wà lọ́rùn ọkọ òun wá sí patí ìsìnkú ìyá òun. Ó ti mọ tí yóò kán rí. Olúwa mi, ẹ tètè tú ìgbéyàwó náà kíákíá kí nǹkan míì má ṣẹlẹ̀. Ọkọ ìyàwó náà wà ní kóòtù. Ó bẹ ààrẹ kóòtù kó má ṣe tú ìgbéyàwó àwọn ká nítorí àwọn ọmọ, kí wọ́n má bàa ya ìyàkúyà. Ó lóun jẹ̀bi ìyàwó òun, kó foríjì òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ààrẹ kóòtù ní irú ọkùnrin rádaràda wo nìwọ yìí? Ó dójú ti ìyàwó rẹ láàrin ẹbí lọ́jọ́ ẹ̀yẹ, ó wá sọ pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣé ìyàwó rẹ fẹ́ tó padà kú lẹ́ẹ̀kejì ni, àbí ìyàwó rẹ fẹ́ sin ìyá rẹ̀ lẹ́ẹ̀kejì? Eléyìí tó ṣe yìí ó ti pọ̀ jù o. Bí ìyàwó rẹ bá gbẹ̀bẹ̀ kò sí wàhálà, bó bá mọ bó ṣe yanjú ẹ̀ kó tó dìgbẹ́jọ́ tó ń bọ̀. Bí ìyàwó rẹ bá sì kọ̀, dandan ni kí ilé ẹjọ́ túgbéyàwó yín ká. Ààrẹ ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ sí April 18, 2024.